Sunday Igboho ti ṣe bó ṣe mọ́ ṣe ọmọ ọkọ lògùn ọmọ àlè èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí adúpẹ́lẹ́ olódùmarè ẹ̀yin tẹ́ ló ń fẹnu wúgẹ́ẹ̀tì ń fẹnu wúgẹ́ẹ̀tì ìwọ náà fẹnu wú pílà àbí ọ̀fọ̀nù wú fẹ́ǹsì ṣe bí ń fẹnu wúgẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ní fẹnu wúgẹ́ẹ̀tì ni ó ń ṣe bó ṣe bó ṣe adúpẹ́lẹ́ wọlé Sunday Igboho àtàwọn ọmọ ọkọ̀ ìlú ẹ̀kọ́ pátá a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ikọ̀ ọlọ́pàá ẹ ṣe léyìí adúpẹ́ lọ́wọ́ yín fún ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yóò tó bí ọ̀sẹ̀ méjì nsìn tàbí kó jẹ́ bí 10 days agbẹ́fọ́nà kan jáde nílùú Ìgbòho tí olóyè Sunday Igboho tó ti fún àwọn ọmọ àbókíhun àwọn báńdíìtì tó lòun fún wọn ní 2 hours kí wọ́n lọ kó ìyá àtọmọ tí wọ́n jí gbé kí wọ́n lọ kó wọn wá pé àwọn tẹ́ kó ẹ lọ kó wọn wá lẹ́yìn bí rábí 2 hours nígbà tó di ìjọba alẹ́ information ti kárí ó ti jáde gbogbo ayé ti gbé pé Sunday Igboho ti kó wọn dé o ó ti kó wọn dé o nígbà tí ó dọjọ́ kejì àwọn náà gbé information yẹn gbogbo àwọn èèyàn wò nígbà tí ó dọjọ́ kejì gbogbo àwọn ọ̀tá olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ kẹtẹ sọ́tà àwọn ìṣọ̀tà olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ Yorùbá ọ̀tá alẹ́ káàró jíire àwọn ọ̀nà bandits bí wọ́n ti gbórí mídíà kan nu Sunday Igboho fẹnu wú géètì ni ó yá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde àwọn tó rescue là àwọn tó rescue là àwọn tó kó wádà ìlọrin nípa fẹnu wú géètì ni lẹ́yìn tó gbìyànjú láti lọ gbà yẹn lẹ̀ tó gbéra nínú ilé tiẹ̀ ìwọ kẹ́sì jókòó bẹ́ẹ̀ ó sì wá ní tí wú géètì ìwọ náà lọ fọdọ̀ òrí pílà fọwọ́ fún fẹ́ǹsì kó o bí ṣe mọ́ rí àwọn tí wọ́n jí gbẹ́njọ́ náà àṣẹ ti gbé wọn jìnnà àwọn tó gbígbẹ́jọ́ náà tẹ́lẹ̀ pé rúmọ̀ ni àwọn Sunday Igboho gbàdé yìí o àwọn Sunday Igboho gbàdé yìí àwọn tó lẹ́ jí gbẹ́jọ́ náà àwọn Sunday Igboho gbàdé yìí fọ́tò wọn lẹ̀ ń wò fídíò yẹn ẹ máa wò rí ẹ wo fídíò ọ̀hún tẹ́rùn àwọn tó lẹ́ jí gbẹ́jọ́ náà àwọn Sunday Igboho gbàdé o Sunday Igboho wá gbà wọ́n dé ní ìsìn tẹ́ ẹ bá rí àṣẹ wọ́n ti kó wọn jìnnà wọ́n ti kó wọn kúrò ní Ìgbòho wọ́n ti kó wọn dé Kwara State ẹ méje dé nẹ̀pẹ́nu bóò ló ṣe jẹ́ bóò ló ṣe lọ bóò Sunday Igboho gan sí rí wọn gbà iṣẹ́ tó yẹ káwọn ọkọ̀ ọlọ́pàá àwọn ọkọ̀ sójà àwọn ọkọ̀ DSS tó yẹ kí wọ́n ti ṣe lórí Sunday Igboho wa ń gbà ṣe yìí ó láfi sọ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjì rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá wípé iṣẹ́ yìí àjùmọ̀ṣe ni ijó yìí ó ti dàjùmọ̀jó kẹ́nìkan mọ́ lọ báyìí kẹ́yìn wọ́n kọ́mọ̀ tó pé ó fẹ́ tẹ̀lé àwọn Oòduà kó àwọn bá Sunday Igboho jà ká kó gbogbo ẹ̀ pọ̀ kájọ tó pé gbogbo sẹ́yìn àjùmọ̀ṣe ni ó dáa àtikọ̀ ọlọ́pàá àtikọ̀ Sunday Igboho àwọn náà jọ fún wa lésì ayọ̀ yìí ní tààtà gbọ́ ìnísìn ẹjẹ fún wa bó ṣe lọ rèé àwọn kan Sunday Igboho àwọn kan ru ẹkùn àwọn parapítì ẹlẹ́mọ̀ láwọn ọmọ ogun tọ́jú wọ́n tẹ́sẹ̀ wọ́n nílẹ̀ bí ẹ̀yà Toyota Jeep Highlander kódà àwọn ọmọ ogun dáyé pé wọ́n ṣe fi wájú múlẹ̀ wọ́n fi tẹ̀sí múlẹ̀ 4-wheel drive ni wọ́n bí wọ́n ṣe pẹ̀lú ṣe bẹ́ẹ̀ sí ní fẹ́ wúrú gẹ̀ẹ́tì ni wọ́n ṣe pẹ̀lú pé ṣe ń pa àwọn bandits ni tí wọ́n ti jíyàn gbé wọ́n fi nọ́mbà lẹ̀ wípé nọ́mbà rí o tẹ́ pé o àìbá àmọ̀ tẹ́yà fẹ́ sanwó tẹ́gbọ́n sọ pé 300 million làwọn ó gbà báwọn kọ̀ọ̀rú ẹkùn bọ́n ṣe gbé fóònù bọ́n ṣe pẹ̀lú ó yá o àti kó 300 million bọ́ níbo lẹ́wà wọ́n bá gbéra wọ́n bá lọ pàdé wọn ní inú igbó nípínlẹ̀ Kwara àsánà bandits wọ́n tẹ̀sí fi ìpínlẹ̀ Kwara sílé lọ́dọ̀ àwọn Angel ọ̀ràn bá gbéra lọ́wọ́ dádíngbó wọ́n lọ pàdé nípínlẹ̀ Kwara tí àwọn kan Sunday Igboho tí wọ́n jọjú báyìí táwọn ọmọ bandits rí wọn báyìí tẹ́lẹ̀ pé àwọn eléyìí tamọ́ra ni tẹ́lẹ̀ pé àwọn eléyìí àwọn ọmọ ọmọ ogun ni wọ́n dì kàǹkà ni báwọn bandits bẹ́ẹ̀ sínú lẹ́nu tẹ́sí sínú lẹ́ báyìí àwọn kan Sunday Igboho àwọn náà kan sínú rẹ̀ ni àti àwọn àwùjọ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn lọ bí ó bá bí ó bó ṣe sínú lẹ́nu bẹ́ẹ̀ sínú búra wọn nu ó di tà tó pọ̀
pa ìwé kẹ́sì jókòó yára ìní pẹ̀lú wígẹ́ẹ̀tì káyé bá bẹ́ẹ̀ ìwé kẹ́sì jókòó yára ìní pẹ̀lú wígẹ́ẹ̀tì ó ní tà tó pò pàápàá nígbà tí ọwọ́ ọ̀bọ̀dún àwọn ará bí wọ́n padà jù bẹ́ oró báwọn kan sọ ní báwọn kan ìlú ẹkùn pẹ́sẹ̀ ń dàbọ̀ tẹ̀lé wọn nù táà tó táà àtẹ̀wáṣẹ̀ ìbọn wọ́n mọ̀ rí wọn rescue gbogbo fọ́nà wọn làlẹ̀ mú òun wọ́n rí wọn rescue wọ́n ti kó lọ hospital nísìn àwọn tí olóyè sọ fún jọ́sí tó sọ fáwọn Fúlàní ẹgbẹ́ wọn jọ́sí pé tí wọ́n bá kó wọn wá òfin 2 hours àwọn náà rescue dé yìí o gbogbo ẹ̀yin tẹ́ wá gbé ń jọ́sí pé olóyè Sunday Igboho fẹ́lú géètì ni wípé irọ́ ni wípé kò rescue nǹkan kan wípé kàn create content ni tẹ́ ẹ̀ bá tún wá gbélé ìpé Sunday Igboho ti rescue wọn ajẹ́pọ̀ ta alẹ́ Yorùbá nìyẹn ajẹ́pẹ́ tọ́ ilẹ̀ káàró òjìire nìyẹn tó àwọn tí ẹ̀ ti pọ̀ jù bóyá kẹ̀sì ni wọ́n ń ṣe ní o bóyá ẹ̀sìn mọ́ bóyá èyí lè torí pé ẹ̀ sẹ́sìn téèyàn wá rò pé téèyàn mi bá lè kú kó kú kí sáà sì sẹ̀sìn ni kò yé mi a sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho kó gba àwọn èèyàn lẹ̀ wọ́n ń ká àwọn èèyàn wa wọ́n jí wọn kó ń gàngán wọ́n jí wọn kó ní Ògbómọ̀ṣọ́ wọ́n jí wọn kó ní Kwara wọ́n jí wọn kó ní Èkìtì wọ́n jí wọn kó ní Oǹdó káàkiri ọ̀wọ́n bẹ́ẹ̀ wọ́n jíyàn kó àwọn kọ̀ọ̀kan wá jìde àwọn àlọ́ forí lakú wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ láti dáàbò bò ẹ̀yin ẹ̀yẹlẹ́nu wúmù yìí tẹ́mà tí wá gbé orin kan jáde nípa wọn ìwọ kó wà jáde content creator ó fẹ́ ní wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ create nǹkan nú gbó Fúlàní ìwọ náà wà nǹkan create ìwọ náà lè create nǹkan náà káwọn bó ṣe máa create ẹ̀ bí ṣe máa rí ẹ ti wá fẹ́ sọ nǹkan tó jẹ́ nǹkan security tó yẹ kó dáàbò gbogbo wa ẹ ti wá fẹ́ sọ di kẹ́mọ́ fi create content tí wọ́n sọ kan nípa àṣeyọrí àwọn olóyè Sunday Igboho nìsín kìí sáré sí olóyè Sunday Igboho nìkan àṣeyọrí olóyè Sunday Igboho àṣeyọrí tíìmù ìlú ẹkùn àṣeyọrí àwùjọ ọlọ́pàá àṣeyọrí gbogbo àwọn ọmọ Yorùbá tó dáwà dé ń jí gbé wọn ò lè jí àwọn àtọmọ Sunday Igboho gbé ìwọ tó wá ń so tó wá ránjú orí mú kí mídíà yẹ ìwọ jíjà wọ ẹgbẹ́ lọ́la jámù ìyàwó àtọmọ Sunday Igboho wà wọn ò lè jí gbé bọ́ ìwọ tó wá sí mídíà tó wá ní fẹ́nu wúgẹ̀tì yẹn wọ́n lè jí ìyàwó àtọmọ ẹgbẹ́ lọ́la ikọ̀ ọdún ẹkùn amọ̀dúpẹ́ amẹ́lẹ́ ìlóore o olóyè Sunday Igboho ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ báńdíìtì ọmọ ọkọ̀ lògùn ọmọ àlè ojú òní tìyìn mo kíkọ yín pé ẹkúṣẹ́